Mo kí gbogbo wa a kú ojúmọ́ níbikíbi tí a bá wà tá bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń kọ́ àwọn ọmọ Yorùbá wípé kí ni àwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ kó tó di pé ayédáyé olóyìnbó. Iṣẹ́ àwúre òṣòlẹ̀ kan ni mo wá fẹ́ kọ́ wa. Ní ayé àtijọ́ wọ́n máa ń lo òògùn yìí nígbà tí ọ̀dà owó tó bá dá wọn, àbí ìgbà tí èèyàn bá ń ṣiṣẹ́ bí erin kó wá máa jẹ ìjẹ ìlérí. Wọn làwọn bàbá wa náà máa ń lo òògùn yìí láyé àtijọ́. Tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bó ṣe ń ṣe láyé àtijọ́, á wá ọlẹ̀ inú àgùntàn. Àgùntàn ẹranko ni o, ọlẹ̀ inú àgùntàn. Á wá ẹyẹ kòwé kan. Á wá kó ọ̀pọ̀lọpọ̀ ewé ṣàwérè pépé, á kò lè lórí. Á wá fi odidi atare kan, á fi sí, á jọpọ̀. Tá bá ti jọpọ̀ tán, á rọ̀ sínú àdó atọ́ kan. Àdó yìí á wá so kọ́ igun ilé wa. Ibi tá máa so kọ́ sí yẹn, a rí dájú pé kì í ṣe pé a máa sọ àdó yìí kalẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ tó máa bù fọ́kọ̀ mu. Ibi tó wà yẹn náà, ọwọ́ wa gbọ́dọ̀ máa tó jẹ́ pé bẹ́ẹ̀ láti máa bù fi fọ́kọ̀ mu tá à ní gbé kúrò ńbẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tó máa fi iṣẹ́ ìfọ́kọ̀ mu, kì í ṣe pálùjọ̀nnú kan ló máa gbówó wá o, ṣùgbọ́n òun náà rí yàtọ̀ nínú iṣẹ́ tó bá ń ṣe. Yálà oníṣẹ́ ọwọ́ ni, oníṣẹ́ oṣù ni, àbí iṣẹ́ èyíkéyìí tó ń tọ̀hún bá ń ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń lò nínú àṣà Yorùbá, òun ni mo sọ yìí.